ìyálẹ̀ lẹ́kìnní mi ni ẹ̀ wọn tó bá ti wà lábẹ́ aṣọ ló fẹ́ tú òun ló dẹ̀ máa ń kọ́ bọ́ra tó bá ti ráwọn obìnrin yẹn òun ló máa ń kọ́ bọ́ra very stupid àìmọye fọ́tò ẹ̀ tó fẹ́ pẹ́ sórí YouTube ń sìn àwọn tó pè wọ́n last 2021 mo bẹ̀ wọ́n pé mélòó ni Yorùbá máa ń kà mí lára mo bẹ̀ wọ́n àwọn Ìgbò náà ṣe tí wọn káàkiri náà ẹ ní sùúrù mo wá nọ́mbà ẹ̀ tì nígbà tó tún yá mo yá gbàgbé ẹ̀ eléyìí tó ń fẹ́ bá fà yín sìn wọ́n máa ṣí gbogbo díẹ̀ lẹ̀ wọ́n máa ṣí gbogbo díẹ̀ lẹ̀ torí ó ti kó bára ẹ̀ lẹ́yìn kan tó bá ti lè mú ẹ kọnu sí ìyàwó níyàwó sá Bíbélì ò fẹ́ o ó ní thou shall not commit adultery thou shall not commit adultery then when you look at 1 Corinthians 12, 13, 14 then when you look at 1 Corinthians 6 and 8 ó sọ gbogbo ẹ̀ ó ní iná náà máa fi that's 1 Corinthians 3, 10, 11, 12 8, 10 ó ní iná náà máa fi dá gbogbo wọn ta ṣe ìdíwò ẹni tí ò bá lè tọ́jú ẹrù èèyàn wọn lè fi ẹrù sọ́dọ̀ ẹ so that's the problem so tó bá tètè change ó wà okay kó correct ara ẹ kó má ṣe church mọ́ kó wà bí travel up that's the only thing but yí ayé o máa tẹ o àtẹlẹ mẹ́ta pé kò tẹ nílé fọwọ́ bójú tó bá ti tún gbé fọ́tò jáde bá ti gbé fọ́tò jáde kí ló dúkù. tẹ bá lórí ìfẹ́ àti bàbá sọ̀rọ̀ ńkọ́ ṣe máa pè é. yẹ máa bẹ́ẹ̀ pé kó jọ mélòó ni gbogbo wa kò sí kan títí tẹ́ ẹ fẹ́ ṣe fún mi disgrace ẹ ò lè àtù mi iṣẹ́ yìí fẹ́. so gẹ́gẹ́ bí wòlíì yes wọ́n rú the other one lọ́jọ́ ncm àfọ́fẹ́ni tó ní kọ́kọ́rọ́ jábọ́ látọ̀run mo pé wọ́n ní mi ò lè bá sọ̀rọ̀ fún inú iṣẹ́ yìí ló bá wà náà kọ́kọ́rọ́ pé kí business lè open Nàìjíríà kọ́kọ́rọ́ jábọ́ látọ̀run bí báwo ló ṣe dọ́rùn bọ́ ẹ̀ irọ́ yìí pọ̀ it is a white lie bí Genesis ṣe pàdé àti Bíyomí nígbà tí Bíyomí gba ìpàdé tiẹ̀ táwọn èèyàn tí ilé wó ní Wọrí ó sáré dé bẹ̀bẹ̀ ní gbọ́fẹ́ wà lójú òkú dìde ó kàn lọ wọ àwọn fúnyẹn ní mọ́ṣúárì kò wọ mọ́ṣúárì àwọn ètí mọ́ lọ ní ọmọ kan tó fa Nàìjíríà tó fi gba wèrè church ó kó ló yẹ kó gba wèrè ẹ̀ the Orthodox church tẹ́lẹ̀ which is Methodist Anglican láyé ọjọ́ yẹn ọ̀gẹ̀dẹ̀ la gbé wá fún pásítọ̀ ọ̀gẹ̀dẹ̀ àti rice àti iṣu la máa gbé wá fún pásítọ̀ but Màtá Adébóyè dẹ̀ ti sọ ọ́n sí pé 10 people to stand up for 100 million ó tún sọ fún wa pé àkóbá Akíngbọ́lá bóun mọ̀ ń pa ẹ̀ pé àwọn tó fẹ́ bèrè bóun ṣe ń ná ìdámẹ́wàá òun àti ìsìlẹ̀ Hebrew àti ẹ̀fẹ̀ ṣé báwọn tó kọ́ gbé nìyẹn kí ló ní even gratuity kan tó gbà ní mathematics ó tó lò náà àwọn ọmọ tó mú wá bá bàbá wọn láyé ọjọ́ yẹn sìn wọn lè rí sójú wọn àwọn ọmọ bàbá Akíndayọ̀ ní wọn tó ṣe sífẹ́ wàrà tí ó mú ìbò tí ní plan wọ̀nyí lọ́kàn tẹ́lẹ̀ náà ẹ kí irú mi sì kí n máa lọ máa kọ́lé sáyé àti ìbò ẹ̀ eléyìí ìlú mi ló yẹ kí n máa kọ́ sí but mo sọ fọ́lọ́run ibi tó ti ràn mí lọ́wọ́ ibẹ̀ ni máa pè ní Bethel mi ibẹ̀ náà lè rí so anybody ló lè take over everything. dájọ́ tiẹ̀ mo gbọ́ táwọn kan sọ pé àwọn kan tẹ̀ ṣiṣẹ́ fúngbà kan nípa àwọn lọ fún yín lẹ́yìn. náà ni mo ra nǹkan mi ìmúra lẹ́mi wọn fún mi lẹ́mi gbà mí lọ́wọ́ èèyàn tó máa tún padà wà lọ́la kan nídìí kan mi ò ní lọ́gà àti pé wọ́n fún mi nìkan o àmì ń gbà. wọ́n ní iṣẹ́ yẹn pic pé ẹ wá ṣèwé pọ̀ fún pé ilẹ̀ tí ẹ kọ́ church ti pọ̀ fún yín ni. náà bóyá ẹnìyẹn bí àmàkọ̀sí pé méjì torí ọwọ́ àwọn ọ̀dẹ́kù ni mo ti rà ní amjẹ mo rà á láti bí ìlọdé ibi tí sáwé àti wọn yẹn pé torí mo ń ta mọ́tò àmì káàdì la so mo ní foresight pé tí bí ìbá jẹ́ church vicarage of everything here pẹ̀lẹ́jà pẹ̀lẹ́ everything àwọn yàrá jẹ́ ibi tó yẹ pé bí housing estate bí Ṣàgárí kọ́ high rise Muslim everybody young graduate mo fẹ́ máa fún un lé two bedroom flat tó bá ti gbé 10 years wọn lọ kọ́lé tiwọn.